election tó ń bọ̀ lọ́nà aṣíwájú ni ẹ jẹ́ ká gbé fún bàbá ló kàn ló màmá kan ọmọ Tinubu yìí. ẹ wo mega city tán ṣe kó dáa tó bá wọlé gbogbo wa la ó sọ pé president election tó ń bọ̀ lọ́nà aṣíwájú ni ẹ jẹ́ ká gbé fún 2023 ìbò tó ń bọ̀ lọ́nà aṣíwájú ni ẹ jẹ́ ká gbé fún best teacher of the year nílùú Lagos bó bá jẹ́ nìjà gbogbo wa la ó sọ pé ọ̀kẹ́ ẹ̀mọye oore ló ṣe ní Lagos tó fi já pé gbogbo wa la ó sọ pé president election tó ń bọ̀ lọ́nà Tinubu ni ẹ jẹ́ ká gbé fún bàbá ló kàn Yorùbá ló kàn ọmọ Tinubu ni ká gbé fún ni mọ́ṣálá tabaláwo lọ́wọ́ kú bàbá òkú o Awólọ́wọ̀ gangan bí padà dé Bọ́lá Ahmed ọmọ Tinubu òun gangan l'Awólọ́wọ̀ tí mo mi sọ tabala Abíọ́lá kú Abíọ́lá òkú o Abíọ́lá ti wá padà dé òun gangan náà síwájú Bọ́lá Ahmed o ọmọ Abíbátù Mágàjí tòrò ń lò lè ṣe ẹ jẹ́ ká gbèdé ibẹ̀ o Yorùbá ló kàn ẹgbẹ́ kìíní ìwà. àwa ló kàn Yorùbá ló kàn. àwa ló mọ̀ kan àwa ló kàn. ọmọ Tinubu ni ọmọ Abíbátù Mágàjí. kò síná kò sọ́nà ní Nàìjíríà wa adópin. akàwé kò síṣẹ́ ní Nàìjíríà wa ó dọ̀rọ̀ ìtàn. gbogbo ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ ó dájú. ẹ dìbò fún Bọ́lá Ahmed Ìlàrẹ táyé ń fẹ́. ọmọ Yorùbá ẹ máa wulẹ̀ sójó ìrètí dé. aṣíwájú Bọ́lá Ahmed Ìlàrẹ rè tó wọlé. security lọ́tún máa ní àṣeṣe. aṣíwájú Bọ́lá Ahmed Ìlàrẹ táyé ń fẹ́. ètò iná tí yóò sì yẹn máa ní àdìrọ̀rùn. ẹ̀kọ́ ọ̀fẹ́ fún wa nílùú Nàìjíríà ìrè wọlé dé. púpọ̀ ọ̀nà tí yóò sì yẹn máa